káàsán sá o. Ẹ káàsán. Orúkọ tèmi ni Agnes láti ìkànnì Jígí Alára. Okay. Ẹ jọ̀ọ́ jẹ́ káwọn aráalé mọ̀ yín sá. Orúkọ mi ni Ọ̀mọ̀wé Túndé Hamzat. Mo wá síbí láti wá ṣojú olóyè Sunday Igboho. Ó dùn gan-an pé kò lè darapọ̀ mọ́ ibí. Ló fi ta mí kán pé bàbá ẹ gbọ́dọ̀ wá síbí. Nǹkan gidigidi ni ààrẹ òǹpìtàn ń ṣe. Ó dẹ̀ yẹ kí a gbé lárugẹ. Àwọn gómìnà àwọn ọ̀dà sí ìtàn kò yẹ kí ibi kó gbẹ̀sẹ̀ torí tá à ń ṣe. Ṣé bẹ́ẹ̀ náà ni ìtàn ṣe ṣe kókó tó? Ìtàn ṣe kókó. Torí bẹ́ẹ̀ ṣe sọ ẹni pé kò yẹ kí ibi gbẹ̀sẹ̀. Bẹ́ẹ̀ ni ẹ wo bọ́n ti pa Dr. Aborode. In tó mú Sunday Igboho wọnú ìgàngàn lọ nìyẹn. Wọ́n ti ta ilé ìyá ọlọ́bẹ̀ kì í ṣe ọmọ Yorùbá gan ló tún rà á. Mọ̀ tán ìyá ọlọ́bẹ̀ pẹ̀lú olóòlù. Ó jẹ́ nǹkan tó tini lójú tó jẹ́ tó bani lọ́kàn jẹ́. Ìtàn wa ti ń lọ. Ṣé mo ṣe aláǹfààní láti sọ díẹ̀ nù tàn ìyá ọlọ́bẹ̀ àti olóòlù yẹn tẹ́ ẹ lọ dárúkọ ń sìn? Ọ̀dà ìyá ọlọ́bẹ̀. Ṣé mo mọ̀ pé Èkó tẹ̀dọ̀ ni ìyá ọlọ́bẹ̀ wà? Èkó tẹ̀dọ̀ náà bẹ̀ mí sí. Ìyá ọlọ́bẹ̀ ẹ pé obìnrin ò kì í rí olóòlù. Ìyá ọlọ́bẹ̀ dẹ̀ ń wojú Ọlọ́run fún ọmọ. Ìyá ọlọ́bẹ̀ wa jẹ́ àwò pé òun ó tiẹ̀ wá tí òun ó tiẹ̀ pa kànga níjọ́ kan. Ó ti ń wojú Ọlọ́run tipẹ́. Bí ìyá ọlọ́bẹ̀ yá olóòlù ní ọgbọ́rùn. Pé wo obìnrin ó dẹ̀ kúnlẹ̀ síwájú ẹ̀ bàbá. Ó dẹ̀ lẹ́ẹ̀mí tóun bá máa wá síbí òun àbẹ̀ gbọ́mọdó. Ó sọ àṣẹ sórí ẹ̀. Àwọn alọ́pẹ́ nísìnyí wá ní wọ́n ń prophesy. Àwọn bàbá wa ti ń prophesy tipẹ́. Yorùbá kọ́ ló ra ilé ìyá ọlọ́bẹ̀. It's supposed to be a museum torí wa bá pé. Gbogbo lẹ́wọ̀n láti ọba kan tiẹ̀ wá ó ní ìmáàmù lòun àti lóṣù pé ó ní ẹ́míà lòun. Irú yẹn ń jọba nílẹ̀ Káàárọ̀ Oòjíire. Ó tako làákàyè. Kí wá ní àmọ̀ràn yín fún orílẹ̀-èdè Nàìjíríà lórí ọ̀rọ̀ bítàn ṣe tí ò ṣe ní parẹ́? Ṣé orílẹ̀-èdè Nàìjíríà ní ẹ̀jẹ̀ á sọ̀rọ̀ lókè ilẹ̀ Yorùbá Káàárọ̀ Oòjíire? Ní àìṣe kan náà ibi tá a ti ń dàrú ni àkìíṣe kan náà. Àkìíṣe kan náà. Ìlà jìnnà sífẹ̀ àìṣe kan náà. Ṣùgbọ́n bá a ṣe wà yìí àṣà wa ò gbọdọ̀ parun. Àwọn ẹ̀ṣọ́nà dúró yìí. Àwọn ẹ̀ṣọ́nà dúró yìí. Ṣé táwọn bàbá ti jagun gíríìjì wọ̀? Ọ̀rọ̀ ni ẹjẹ́ àtúnwò 1967 Àgbẹ̀kọ̀yà ẹ ti gbàgbé àwọn bàbá Tàfà ni. Àwọn ọlọ́pàá ń yìnbọn báyìí òkì ń jáde nínú ìbọn. Ẹ lọ àkọ́ràn. Ní táwọn bàbá wa fi ẹ̀sìn tuntun wa bàjẹ́. À ń ṣe ẹ̀sìn ni àsọpá à ń ṣẹ̀sìn. Bẹ̀t ká kún ààrẹ òpìtàn ká lọ́gọ̀ ẹnu iṣẹ́ biribiri ló ń ṣe. Ká dẹ̀ a máa polówó ẹ̀ náà lórí rédíò lórí tẹlifíṣàn. Àwọn tó lówó gan wọn ò dá sí ọ̀rọ̀ tán. Ká nílùú òyìnbó ni a wà ní ká nílùú òyìnbó wọ́n á fowó wọlé ń bì ní. Ká ní ṣọ́ọ̀ṣì ni àbí mọ́ṣáláṣí á kún kan lẹ́nìkan wá ṣe wáàsí àbí kẹ́nìkan wọ́n tẹ̀ ní wọ́n rí alert spiritual alert ó máa kún ṣùgbọ́n tiwa lélẹ́yìí kẹ́sìn tó dé èèyàn ló kọ́kọ́ wáyé. Ẹ ṣé gan. God bless. Ẹ ṣé gan ni sir.